Thank you for all those that have joined us for today's program. The next program online is, we've got another guest that is right on waiting to get right in. And this is a bi-weekly program of the Yoruba Referendum Committee. So I have with me today Mr. Femi Odedeyi, one of the leaders of Yoruba Referendum Committee. We use the name Alagba. Femi Odedeyi, you are welcome to the program, sir. Leo. And I'm happy to be on the program. Yeah, Ekabo. Ṣé àlàáfíà làbáyé? A dúpẹ́ o, àlàáfíà ni gbogbo wa wà o. Àlàáfíà ni wọ́n wà o. Ọlọ́run á dẹ̀ tọ́jú gbogbo wa o. Ọlọ́run á kíìpù gbogbo wa o. Búburú kan ò ní ṣubú lu ẹnìkankan. Àrùn karùn kan ò dẹ̀ ní dé ibùgbé ẹnìkankan nù wa o. Àmín, àmín. Ẹ ṣeun, ẹ káàbọ̀. Èyí tí mo kọ́kọ́ fi àwòrán rẹ̀ hàn àwọn èèyàn wa, ẹ jẹ́ n wò bóyá wọ́n tún lè rí ní sàlẹ̀ lọ́hùn. Ní pé referendum is the new way to freedom. Àwọn ẹgbẹ́ ọ̀dọ́ yín, Yorùbá Referendum Committee, wọ́n gbà wípé ọ̀nà tí Yorùbá lè gbà tí ó lè bọ́ lọ́wọ́ ẹrú ó ní wípé ká ṣàdìbò náà ni pé kí la fẹ́. Ṣé bí Nàìjíríà ṣe wà ní ìsìn náà la ṣe fẹ́ máa bá lọ ni àbí a fẹ́ nǹkan míì? Ìbéèrè tí àwọn èèyàn wá ń béèrè ni pé bí ẹ̀yin ṣe ń sọ referendum, àwọn kan sọ restructuring. Kí ni ìyàtọ̀ àti wípé ní abala ti tọ̀dọ̀ yín, kí ni ẹ̀yin rò wípé wàhálà tó wà nínú ọ̀rọ̀ restructuring, kí ni wàhálà tó wà ńbẹ̀ tó fi jẹ́ pé kò lè gba ìdásílẹ̀ tí ó yẹ kí ọmọ Yorùbá ó gbà? Ẹ ṣe rí ọ̀rọ̀ restructuring yẹn bí àkójọpọ̀ ọ̀rọ̀ ni, òun ló kó gbogbo ọ̀rọ̀ pọ̀. Tá a bá ní restructuring nìkan tá à ń sọ ní pé a fẹ́ tún Nàìjíríà tò. Ọ̀nà wo ni a wá fẹ́ gbà láti tún tò? Ibi tọ́rọ̀ referendum ti wọlé nìyẹn pé ọ̀nà tá a lè gbà tí ò ní fa ìjà, tí ò dẹ̀ ní fa ìkùnsínú ni kí gbogbo ẹ̀yà tó wà ní Nàìjíríà kán dìbò fúnra ara wọn pé nǹkan táwọn fẹ́ lélẹ̀, nǹkan táwọn ò fẹ́ lélẹ̀. Ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ lè wá máa sọ pé a fẹ́ tún Nàìjíríà tò. Tá a bá ṣe yẹn, ohun tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn kan máa ń sọ pé kí lọ lùgádì káwọn elédè Gẹ̀ẹ́sì tó dé kán tó dá wa papọ̀ pé gbogbo wa ti ń bára wa ṣe pọ̀ àti ní à ń trade pẹ̀lú ra wa, à ń ṣe gbogbo ẹ̀. Òótọ́ nìyẹn. Ìyá Aláàfin Ṣàngó Tápà ni màmá ẹ̀. So gbogbo yẹn ti wà. So nǹkan táwọn òyìnbó mú dé, àwọn elédè Gẹ̀ẹ́sì tán mú dé sọ́dọ̀ wa ń bí, àwọn elédè Faransé mú lọ sọ́dọ̀ ẹlòmíì ní ìjọba àpapọ̀ tó máa wá sọ gbogbo ohun tá a ti jọ ń ṣe papọ̀ yẹn, tó máa wá sọ sójú kan náà ṣe ń pè ní amalgamation, colonization, gbogbo nǹkan tó ń pè bẹ́ẹ̀ yẹn. So ìgbà tí wọ́n dẹ̀ ń ṣe yẹn lọ, àwọn bàbá wa ti sọ nígbà yẹn pé ẹ wá o, òótọ́ ni a ti ń jọ ń ṣe kinní pọ̀, bọ̀ tó olúkálùkù ló ní àṣà àti èdè tiẹ̀ tọ́lọ́run ti fún wa. Ọlọ́run dẹ̀ ti sọ pé nínú fáwọn tó bá jẹ́ onígbàgbọ́, wọ́n sọ pé wọ́n ní kí Abraham lọ sí ilẹ̀ tó ní ọ̀rá àti milk àti gbogbo ẹ̀, promised land. President Obama ó ṣẹ̀ṣẹ̀ kọ̀wé kan jáde ní ìsìnkú tóun náà tájú ìwé yẹn ní promised land. Ilẹ̀ olúkálùkù tọ́lọ́run dá sí ní promised land olúkálùkù. So gbogbo tá a bá kó má dàbẹ́ ní pé èèyàn fẹ́ sọ di ọ̀rọ̀ ẹ̀sìn àbí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn.
ohun tó ṣẹlẹ̀ ní pé ìgbà t'Ọlọ́run dá gbogbo èèyàn ó dẹ̀ dá wọn sí ilẹ̀ wọn ó dẹ̀ ní kólúkálùkù ní dominion lórí gbogbo nǹkan tó dá àti gbogbo ẹ̀ pé so kì í ṣe pé èèyàn láti máa lọ nínú ìgbà tán ní Abraham ó lọ sílẹ̀ t'Ọlọ́run dá fún un àbí nǹkan gbogbo yẹn ìgbà tí ó wá di pé kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ni mò ń sọ náà but ìgbà tó dé pọ̀rọ̀ Jésù dé gbogbo èèyàn náà ni ó wà ń bẹ̀ so ilẹ̀ olúkálùkù t'Ọlọ́run ti dá sí ní promised land olúkálùkù ohun tí àwọn elédè Gẹ̀ẹ́sì wá ṣe ni pé wọ́n wá gbé wa kúrò nílẹ̀ a ṣì wà lórí ilẹ̀ yẹn ò bọ̀ tá a lè jọba lórí ẹ̀ a lè control ẹ̀ àwa kọ́ là ń decide nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ ń bẹ̀ tí nǹkan tá a fẹ́ filẹ̀ ṣe wọ́n gba gbogbo yẹn lọ́wọ́ wa wọ́n wá gbé sọ́wọ́ ìjọba tó ń pè níjọba àpapọ̀ ìyẹn ni the colonial government so nígbà tí àwọn bàbá wa àwọn Awólọ́wọ̀ gbogbo wọn ó lọ jẹ́ pé àsìkò táwọn ń dàgbà ni àwọn Herbert Macaulay Doherty gbogbo wọn àsìkò tó ń dàgbà ẹ wá ìkíní yìí ò lè rí báyìí bọ́lọ̀ ń ṣe ní kó rí kọ́ yìí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe akitiyan pé irọ́ a máa gbà padà lọ́wọ́ wọn a máa gbà olúkálùkù bẹ̀rẹ̀ sí í ṣe tiẹ̀ ìgbà tó yá ló wá di time tá à ń pè ní independence period yẹn tí àwọn èèyàn dẹ̀ ti sọ pé òkè o ẹ̀yin Yorùbá o generally kì í ṣe Yorùbá nìkan ló wà ní western region but àwa Yorùbá lápọ̀ jù ní eastern region náà àwọn Ìgbò wà ń bẹ̀ ní northern region àwọn Fúlàní Tiv Kànúrí gbogbo wọn náà wà ń bẹ̀ so wípé òkè tolúkálùkù bá fọwọ́ mú tiẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká máa ṣe a lè jọ máa ṣèjọba àpapọ̀ ṣùgbọ́n lẹ́yìn yẹn ṣe mọ̀ pé even káwọn elédè Gẹ̀ẹ́sì tó Yeah, we're hoping that the internet will connect back. So in the meantime, we'll get tó ń lọ tó ń bọ̀ so ìgbà tó dẹ̀ yá wọ́n bẹ̀rẹ̀ tá a bá dẹ̀ wo ìtàn Nàìjíríà dáadáa ìgbà táwọn ológun gbàjọba ní January 15, 1966 tá a bá wò ó kó tó di wọ́n gbàjọba yẹn kò sí region kankan tó ń bá region mi jà a mọ̀ pé ìjọba àpapọ̀ fẹ́ dojú ìjọba western region kalẹ̀ wọ́n fẹ́ dojú ẹ̀ kolẹ̀ wọ́n parí action group but western region àti northern region ò bára wọn jà western region àti eastern region ò bára wọn jà eastern region àti northern region ò bára wọn jà àwọn parties tó wà ní control náà fẹ́ dojú ìjà kọ action group ní western region so nígbà táwọn ológun dé Ìrọ̀nsì ló gbàjọba tó gbàjọba ló bá da gbogbo region yẹn rú ó ní wọ́n ń bára wọn jà ní kó tó dìgbà ìyẹn ló wá lead sí gbogbo Biafra àti gbogbo ogun yẹn but kó tó dìgbà yẹn region kọ̀ọ̀kan ń ṣe tiẹ̀ lọ ní even bọ́n ṣe fẹ́ dojú ìjọba western region bolẹ̀ western region ò gbógun ti eastern region ò dẹ̀ gbógun ti northern region west ò dẹ̀ gbógun ti north olúkálùkù sì níjọba tiẹ̀ wọ́n dẹ̀ ń ṣe bọ́n ṣe lè fẹ́ ṣe so ìyẹn ló fi hàn wá pé látìgbà tí gbogbo ìjọba ológun dẹ̀ ti bẹ̀rẹ̀ láti 1966 yẹn títí dìsìn àti ti àwọn civilian tó wà láàrin ẹ̀ àti ti kinní tó wà láàrin ẹ̀ wọ́n ń ṣe ni nǹkan ń bàjẹ́ sí that's why tó ṣe jẹ́ pé tá a bá ní a fẹ́ sọ̀rọ̀ Nàìjíríà pé àgbà ó nìkan tiẹ̀ dá a máa sọ pé ìgbà regional administration yẹn dá so làwọn sọ pé òkè tá a bá fẹ́ sọ̀rọ̀ bá ṣe máa tún lu Nàìjíríà ṣe ni ọ̀rọ̀ restructuring ti wáyé ọ̀rọ̀ míì tó tún wà tó jẹ mọ́ restructuring náà máa ń pè ní true federalism yẹ pé tá a bá la jẹ́ federal system ẹ jẹ́ kó jẹ́ lóòótọ́ kó má kàn jẹ́ pé àgùnparọ́ tó ra wa jẹ so ibi tí ọ̀rọ̀ restructuring àti kinní ti wá nìyẹn tí àwa wá ń sọ pé òkè pẹ̀lú gbogbo ohun tó wà ńlẹ̀ kò ní dípà ń bára wa jà lórí ẹ̀ kò yẹ ká bára wa jà lórí ẹ̀ gbogbo wa la ní ẹ̀tọ́ tọ́lọ́run dẹ̀ ti fún ní ẹ̀bùn láti lè mọ nǹkan tá a fẹ́ fi ìgbésí ayé wa ṣe
bó jẹ́ lédè wa ni o, bó jẹ́ ní àṣà wa ni o, bó jẹ́ ní ìhùwàsí wa ni o, gbogbo wa pátápátá, gbogbo èèyàn tọ́lọ́run dá ló ní ẹ̀bùn yẹn. Ìyẹn number 1. Number 2, United Nations gan tún wá ti fọwọ́ sí pé nítorí kí wọ́n tó dá United Nations sílẹ̀, ìjà ń ṣẹlẹ̀ láàrin àwọn òyìnbó náà ni, láàrin àwọn lédè Gẹ̀ẹ́sì àti Faransé àti Germany. Wọ́n bẹ̀rẹ̀ sí para wọn bẹ́ẹ̀ ni pé wọ́n ń ṣe èèyàn. Ní ìgbà tán máa parí ẹ̀ náà ni wọ́n dá ìrìnà. So àwọn náà wá mọ̀ pé ó yá olúkálùkù ló ní ẹ̀tọ́ láti sọ nǹkan tó ń fẹ́ fi ìgbésí ayé òun ṣe. Ó wà nínú articles wọn ní United Nations àti human rights àti gbogbo United Nations documents. So ó wà níbẹ̀. So àwọn sọ pé ká tún wá mú lórí ọ̀rọ̀ Áfíríkà yìí, ó yẹ kójú máa tì wá pé bá ṣe ń para wa sí bẹ́ẹ̀ ni pé a kì í ṣe èèyàn ni. Òun la ẹ̀ṣẹ̀ parí EndSARS tá a mọ ibi tó ń lọ yẹn. So ní Uganda nísìnyí wọ́n ti pa èèyàn bí ó ti fẹ́ tó bí 100 àbí nìkan lórí pé wọ́n demonstrate náà ni o. So tẹ́ bá lọ sí Congo Republic níbi tí Mobutu wà tẹ́lẹ̀, wọ́n ti sọ bẹ̀ yẹn di kínní. Ká má tí sọ Central African Republic lẹ́gbẹ̀ẹ́ wa ń bí yìí tó jẹ́ pé so àwa sọ pé a ní ìdá tí máa treat ara wa bí ẹranko, torí à kì í ṣe ẹranko. Ẹ jẹ́ ká dìbò ká fọwọ́ síwèé pé ọ̀nà ibi táwa Yorùbá fẹ́ ni. Káwọn thief káwọn náà fọwọ́ sí pé táwọn fẹ́ rè lọ́dọ̀ tiwọn. Káwọn Ìgbò káwọn náà sọ bẹ́ẹ̀, káwọn Kànúrì sọ bẹ́ẹ̀, káwọn Fúlàní bó jẹ́ Fúlàní nìkan, bó jẹ́ Haúsá àti Fúlàní ni kan jọ ṣe láàrin ara wọn pé táwọn fẹ́ lélẹ̀. So ibi tọ́rọ̀ referendum ti wáyé nìyẹn, ipe táwa sọ pé ó yẹ ká gbé kalẹ̀ síwájú àwọn èèyàn Yorùbá ká dẹ̀ mọ̀ bá ṣe máa ṣe. Ẹ ṣeun. A sì máa wá sọ̀rọ̀ nípa àwọn ìbéèrè tí a fẹ́ fi sí referendum ọ̀hún kẹ́ tún lè ṣàlàyé rẹ̀ kó tún lè yé wa. Ṣùgbọ́n ká tó lọ sí ìbéèrè yẹn, ẹ ń sọ wípé ó ṣe pàtàkì, ìyẹn ni pé a fẹ́ pé kó ṣe dandan ni o, wípé ṣùgbọ́n ó ṣe pàtàkì wípé ọ̀rọ̀ referendum yìí wípé ó yẹ ká ṣe kó tó di ìgbà tí ọ̀rọ̀ bòmí ó tún wá sáyé. Bẹ́yìn ṣe ń sọ ní apá kan, àríwó Pastor Túndé Bákàrè tó jẹ́ pé ní apá àti tọ̀dọ̀ wọn níbẹ̀ náà, àwọn náà sọ pé ìgbésẹ̀ kan láti ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ kó tó di pé a tún dìbò míì ní Nàìjíríà tó bá jẹ́ pé a fẹ́ ṣe olóòótọ́ sí ara wa láti yanjú àwọn aáwọ̀ tó wà láàrin àwọn ẹ̀yà tí ó papọ̀ tó di Nàìjíríà tá à ń sọ lónìí. Ibi tí ọ̀dọ̀ yìí ni mo wá fẹ́ kẹ́ ẹ sọ, kí ló dé tó fi jẹ́ pé ó ṣe pàtàkì kí a tó ṣe kò ṣeé ṣe pé kí a ṣe ìbò títè tó ń bọ̀ ká wá ṣe referendum ní ẹ̀yìn ẹ̀? Kí ló dé tó fi ṣe pàtàkì pé ó yẹ ká ṣe referendum yìí ká tó ṣe ìbò 2023? Ó ṣe pàtàkì nítorí pé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, Ọlọ́run dá wa ní èèyàn tó ní làákàyè, tó ní ọgbọ́n, tó dẹ̀ ní òye. So pẹ̀lú gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn, tá a bá ní à ń gbé ilé ayé, a máa wá lo gbogbo làákàyè tá a bá ní, gbogbo ọgbọ́n tá a bá ní àti gbogbo òye tá a bá ní ká máa fi sí. Tá a bá wá ṣe bẹ́ẹ̀, tá a bá wò ó, tá a bá gbé Nàìjíríà kalẹ̀ lọ́nà bẹ́ẹ̀ yẹn, a wá wò ó pé okay, ká tiẹ̀ mú láti 1999 ká máa lọ sẹ́yìn jù yẹn lọ, nígbà tí àwọn Ọbásanjọ́ gbàjọba, gbogbo èèyàn mọ̀ wípé ó yẹ ká tún Nàìjíríà ṣe. Ìyẹn òun ṣe kò sí aáwọ̀ lórí ìyẹn. Ọ̀nà wo la máa gbà tún ṣe ni ọ̀rọ̀ ti máa ń wá. So ó set up committee tiẹ̀ wípé kán ṣe nǹkan tán máa ṣe, kò já síbì kankan, ó lọ. Yar'Adua débẹ̀, ìyẹn ò tiẹ̀ pẹ́ lórí kinní tó fi lọ. Jonathan débẹ̀, ó ṣe gbogbo tiẹ̀, ó lọ. Buhari débẹ̀, wọn náà máa ṣe tiwọn, wọ́n set up committee tiwọn, wọ́n ṣe tiwọn, gbogbo ẹ̀ lọ. Ní gbogbo wọn tó ń ṣe kinní yẹn, kò sí kankan nínú wọn tó tún
Nàìjíríà ṣe nígbà tán dépò, nígbà tán wà nípò yẹn. So àwa wá ń sọ ní ìsìn pé òkè a ti ní láti 1999 nìkan, ká má lọ beyond yẹn o, láti 1999 nìkan a ti níjọba mẹ́rin tó jẹ́ ìjọba alágbádá mẹ́rin tó dẹ̀ jẹ́ pé nǹkan kan náà ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin ń sọ tí ò dẹ̀ já sí nǹkan kan. So ká tún wá sọ pé ó yẹ jẹ́ ká tún lọ ṣe mí bóyá ìyẹn á yàtọ̀. Ìyẹn mì ní pé a lo ọgbọ́n, a lo làákàyè, a dẹ̀ lo òye ni, a kàn ń lọ bí ẹranko tí ò ní. So ibi tí ọ̀rọ̀ yẹn wà nìyẹn pé bó ṣe wà yìí a ti mọ̀ pé gbogbo èèyàn ló dẹ̀ ń sọ Nàìjíríà ò dáa, nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, báyìí báyìí ni gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀. Ọ̀nà dẹ̀ ti wà ńlẹ̀ tá a lè fi tún ṣe, not pé bóyá ọ̀nà yẹn a ṣẹ̀ṣẹ̀ lọ mú wá láti ibì kan. Àwọn ọ̀nà ta ló wà ńlẹ̀ yìí a ti lò wọ́n rí tó dẹ̀ ti ṣiṣẹ́ dáadáa ní regional government tá à ń sọ yẹn. Ókè ẹ worú ọ̀rọ̀ ẹran cattle colony àbí rúgà àbí herdsmen àbí kinní tó ń sọ yìí àbí kinní kan. Nígbà yẹn ní western region a ní farm settlements káàkiri, wọ́n ń sin ẹran bẹ́ẹ̀, wọ́n ń sin màálù, wọ́n ń ṣe milk, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Ká ní kinní yẹn continue ni á ti gbòòrò ju bó ṣe wà lọ. Nígbà yẹn industries wà ní different areas táwọn òṣìṣẹ́ ń ṣiṣẹ́ tán ṣe gbogbo ẹ̀. Nígbà yẹn western region náà ti kọ́kọ́ san minimum wage fáwọn òṣìṣẹ́ ní over 60 ọdún sẹ́yìn mò ń sọ yìí. So gbogbo nǹkan tí ìlú lè fi rọrùn àti ní rí ní ìwọ̀nba ìta lè ní nígbà yẹn, tó jẹ́ pé nǹkan tó disturb ẹ̀ ní pé a jẹ́ kó gbòòrò, àwa fi nǹkan mi replace ẹ̀. So gbogbo nǹkan tá à ń sọ kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ lọ mú wá láti ibì kan, ó ti wà ńlẹ̀ tá a ti lò, a dẹ̀ ń sọ pé ẹ jẹ́ ká lò yẹn kí yẹn jẹ́ ìbẹ̀rẹ̀ tá a fi máa ṣe kínní. So tá a bá ní ẹnìkan tún dé ní ìsìn yẹn, òun máa di president ní 2023, tóun bá débẹ̀ tán òun á ṣe gbọ́, òun á ṣàwò, òun á ṣe kókó bàbá ṣàṣùn. Àìtí à ń rẹra wa sílẹ̀ ipe a kì í ṣe èèyàn ni nítorí a lo ọgbọ́n àdẹ̀lú làákàyè sí, ìyẹn number 1. Number 2, gbogbo nǹkan tá à ń sọ yìí, mo fẹ́ di president, mo fẹ́ di gbá, mo fẹ́ dàwó, ṣe mọ̀ pé orí ìbò náà ló yẹ̀ lé lórí. Tó bá yí ìsìn gbogbo èèyàn ní Buhari ti sọ ìjọba Nàìjíríà di ìjọba ìlú tiẹ̀, ìjọba èèyàn ẹ̀ nìkan. Gbogbo àwọn èèyàn ẹ̀ ló kó síjọba, gbogbo èèyàn ẹ̀ ló kó síbi, gbogbo èèyàn ló kó sọ́hùn. Fine. Kán tó débẹ̀ wọ́n ní nǹkan tó ń pè ní electoral register, tán ti ní register gbogbo àwọn tán ní wọ́n ń dìbò, wọ́n ṣe gbogbo ẹ̀. Inú register yẹn náà ti sọ pé àwọn tó wá láti ibi tí Buhari ti wá náà pọ̀ jù ní gbogbo Nàìjíríà. So ó di dandan kó jẹ́ pé ẹni tó bá lóun fẹ́ dìbò kó fà wọ́n mọ́ra. Bẹ́ẹ̀ni. Lọ di president ìlú wọn ní Nàìjíríà bẹ́ẹ̀. Tó bá dẹ̀ ti fà wọ́n mọ́ra, ṣé gbogbo àwọn èèyàn tí Buhari ti yọ síbẹ̀ tó ti yàn síbẹ̀ tán ti rò pé àwọn làwọn ní, ṣé òun á débẹ̀ tán á wá gbá wọn kúrò ńbẹ̀ ni? Kò ṣeé ṣe, nítorí ìbò wọn ló máa gbé débẹ̀. Wọlé, bẹ́ẹ̀ni. Ìgbé wọn ló máa gbé wọlé, kò ṣeé ṣe. So ìyẹn number 2. Then number 3 ni pé tá a bá tiẹ̀ ń sọ̀rọ̀ ìbò dídì, òun là ń yanjú lórí ọ̀rọ̀ Amẹ́ríkà nísìnyí, tó ń sọ l'Amẹ́ríkà pé kinní kan ṣe gbá tó olúkálùkù ń ṣe tiẹ̀ yẹn ní kinní. Kinní kan wà tán máa ń pè ní ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí tí n bá mọ Yorùbá ẹ̀ dáadáa o, wípé morality ẹ lè ràn mí lọ́wọ́, but morality pé kéèyàn ṣe nǹkan ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Nígbà tẹ́ bá fẹ́ dìbò 2023 yẹn, lórí constitution tán fẹ́ lò, ó ti wọ́ wá láti bẹ̀rẹ̀. Ó sọ pé àwọn èèyàn ló ṣe constitution yẹn, irọ́ ńlá baba ńlá rọ́dẹ̀ ni, àwọn èèyàn kan ló ṣe, àwọn ìjọba ológun náà ṣe nǹkan tó fẹ́ ṣe síbẹ̀. Ẹ tún fẹ́ dìbò, ẹ tún lẹ fẹ́ ṣe census, ẹ tún tí
tí ò ní ní census tán ti ṣe tẹ́lẹ̀ wọ́n ní Èkó population wọn bóyá 9 million náà pé ìgbà tí kò máa ṣe population tiẹ̀ fúnra rẹ̀ tó máa ṣe census tiẹ̀ fúnra rẹ̀ bí 20 million náà kà sí. tó gbogbo nǹkan tó ń ṣe tí ó máa lè jẹ́ pé a níjọba tuntun ní 2023 ó máa lè ṣe nǹkan dáadáa báyìí ó ti wọ́ láti bẹ̀rẹ̀. Ó ti wọ́ so tó bá dẹ̀ ti wọ́ láti bẹ̀rẹ̀ tó bá dókè kí la máa expect níbẹ̀ so a tún máa bẹ̀rẹ̀ the same thing bóyá ẹni tó bá débẹ̀ ká ní Yorùbá kan débẹ̀ nísìn òun náà ní òkè ó fẹ́ ṣe bí Buhari ṣe ṣe ká tiẹ̀ gbàgbé ọ̀rọ̀ ìbò ó fẹ́ lo ipò ẹ̀ ó fẹ́ lo agbára ẹ̀ á yọ gbogbo àwọn èèyàn Buhari kúrò ṣé á kó àwọn èèyàn tiẹ̀ sí àwọn tó kọ àti bẹ̀rẹ̀ sí pariwo pé ẹ wo lágbájá àwọn èèyàn ẹ̀ ló kó síbẹ̀ o kìíní kan òun á dẹ̀ máa sọ pé ṣe bí Buhari kó ló ṣe nìyẹn so tóun bá kúkú òun bẹ̀ ẹlòmíà so pé àwọn olóyìnbó ní tá a bá ń ṣe nǹkan kan náà tá a wá fẹ́ kí ibi tó máa yọrí sí kó yàtọ̀ tó máa yọrí sí ọ̀tọ̀ ipe ẹni pé èèyàn ń sínwín ni èèyàn ń tanra ẹni so ìyẹn ni mo fi sọ̀rọ̀ ọgbọ́n ìmọ̀ àti làákàyè lẹ́ẹ̀kan yẹn bọ́lọ̀ ṣe dára pé a máa jókòó ní káwòó pé ọ̀nà yìí a ti gbé yẹ̀wò rí kò pé wa so kò yẹ ká gbàbẹ̀ mọ́ nǹkan tó yẹ ká dìmú nìyẹn nísìnyí pé so báwọn Pastor Bakare ṣe sọ àti gbogbo wọn àti everybody ṣe ń sọ yẹn nǹkan tó wá wà níbẹ̀ ni pé òkè a ní a fẹ́ tún kinní ṣe ọ̀nà wo ni a fẹ́ fi gbà tún ṣe ibi táwa Yorùbá ti ń sọ nìyẹn táwa Yorùbá referendum committee ti ń sọ nìyẹn pé ọ̀nà kìíní tá a máa kọ́kọ́ gbà tún Nàìjíríà tó ní pé àti kò nídìí pé nìkan kan dìbò fún president Nàìjíríà mọ́ ìpè nọ́mbà ṣe mọ̀ gbogbo owó tán máa ń ná àti gbogbo ẹ̀ ó fẹ́ di president Nàìjíríà wá lọ campaign ní Kaurana Moda wá lọ sí Port Harcourt wá máa káàkiri wá máa yan wàhálà ní gbogbo yẹn ẹ jẹ́ kó lúkálùkù yan èèyàn tiẹ̀ bọ́n bá ṣe fẹ́ yàn láàrin ara wọn ẹ̀yà ni mo sọ yìí o kí ẹ̀yà kọ̀ọ̀kan ẹni tá a fẹ́ kó lọ ṣojú wa ni àwọn wá ní ìjọba council wọn ní council lápapọ̀ federal council láàrin federal council yẹn wọ́n lè máa bára wọn ṣe nǹkan tó fẹ́ ṣe kán máa yan olórí wọn láàrin wọn but olúkálùkù á ti ní agbára láti yan èèyàn tiẹ̀ pé ẹni tá a fẹ́ kó lọ so tẹ́ni tó lọ ṣojú wa yẹn tó bá dọ̀hùn tó bá ṣe kàtìkàtì fúnra ara wa náà la máa pè padà. padà wálé àwọ èèyàn mi padà wálé tá a máa so a ní àti ní agbára yẹn àti ní gbogbo yẹn so tẹ́ bá wá wò yẹn tẹ́ bá tún wá fà á mọ́ ìtumọ̀ bí Nàìjíríà ṣe dáyé ta ní àwọn ẹ̀yà tí ń bára wọn lò káwọn òyìnbó tó dé kán tó gbé ìjọba wá of course ìjọba táwọn òyìnbó gbé dé ìjọba tó máa ṣe nǹkan tán fẹ́ ni so but tá bá yọ yẹn kúrò ńbẹ̀ tá bá ní òkè gbogbo àtijọ́ ń papọ̀ àtijọ́ ń trade àtijọ́ ń ṣe gbogbo ẹ̀ àti ń marry àti ń ṣe gbogbo ẹ̀ láti àárín ara wa látijọ́ ẹ̀ ọ̀nà wo láti lè formalize ẹ̀ sílẹ̀ the only ọ̀nà tó wà ńbẹ̀ náà ni kólúkálùkù yan èèyàn tiẹ̀ sínú council yẹn tá bá ti yan èèyàn wa àwa la máa sọ iye tá a máa san fún lóṣooṣù àwa la máa sọ fún iye tó máa ná àwa la máa wà so kò sí pé kinní kankan ń bẹ so tí olúkálùkù bá débẹ̀ tán bá yan tiwọn síbẹ̀ láàrin wọn lè máa bára wọn rotate ẹ o pé ìwọ ló kàn léni èmi ló kàn lọ́la wọn máa yanjú yẹn but kò ní affect ìdàgbàsókè àti ìrọ̀rùn ibi tán bá ti wá. ẹ ṣeun fún àlàyé tí ẹ ṣe etí mo béèrè máa ìbéèrè tí mo fi pamọ́ tẹ́lẹ̀ òun náà ni màá fà jáde ní ìsìn wípé lórí ọ̀rọ̀ àwọn béèrè tí a máa béèrè nínú referendum lákọ̀ọ́kọ́ ká jẹ́ kí àwọn ènìyàn wọ́n mọ̀ wípé Yorùbá referendum committee àwọn ò sọ pé ọ̀nà bí ni ká ẹ gbà pé bá ṣe báyà restructure láṣẹ ni o àbí báyìí la gbọ́dọ̀ ṣèjọba ni o àbí ẹni báyìí la gbọ́dọ̀ yàn o ní tí Yorùbá referendum committee ń sọ ni wípé ẹ jẹ́ kí á dìbò ní àárín àwa ọmọ Yorùbá tó jẹ́ àwa ọmọ ilẹ̀ Yorùbá nìkan
láti sọ pé kí la fẹ́ ní Nàìjíríà, ṣé bí ó ṣe ń lọ ìní afẹ́ ni àbí afẹ́ ní apá míì. So láti kàn lè fi ìlànà yẹn sílẹ̀ fún wa wípé Yorùbá Referendum Committee ò tí ì sọ wípé báyìí ní ká ṣe ṣèjọba. Sí ọ̀dọ̀ yín alàgbà Ọdẹ́dèyí, nípa ọ̀rọ̀ àwọn ìbéèrè tí a fẹ́ wá béèrè, ṣe máa bá wa ṣàlàyé apá méjèèjì tó pín sí. Ok, apá kìíní ní pé ṣe mọ̀ pé bí ìjọba nígbà tá ní àfẹ́ kì í ṣe pé à ń wá rògbòdìyàn àbí kinní kan, so à ń ṣe gbogbo ẹ̀ náà ní ìlànà tí ó lè mú ìrọ̀rùn bá àwọn tó wà níjọba àti àwọn tí ò sí níjọba ni. So ìkíní ni pé ṣé a fẹ́ kí àwọn ìjọba wa ní ìpínlẹ̀ Ògùn, Ọ̀yọ́, Oǹdó, Lagos, Èkìtì àti Ọ̀ṣun, àwọn stéètì mẹ́fẹ̀ẹ̀fà yẹn, ṣé a fẹ́ kí wọ́n darapọ̀ láti lè ṣe nǹkan tá a fẹ́ kán ṣe yìí lórí ọ̀rọ̀ referendum yìí? Ṣé a fẹ́ kán darapọ̀ mọ́ra kán wá ṣe lóṣù? Tí gbogbo ìtàkọ́kọ́ nìyẹn, ìkíní nìyẹn. Tán bá darapọ̀, olúkálùkù wọn á ní òfin ní ìpínlẹ̀ tiẹ̀ wípé nǹkan táwọn fẹ́ ṣe lélẹ̀, àwọn fẹ́ darapọ̀ mọ́ ara wọn láti lè ṣe nǹkan báyìí. So tán bá ti ìyẹn bẹ́ẹ̀ yẹn, n tó wá fa wípé kán darapọ̀ yẹn, ìyẹn wá ní pé ìyẹn ló máa wá gbé sílẹ̀ láàrin àwọn Yorùbá pé okay, tá bá ti darapọ̀ láti ṣe referendum yìí, nǹkan tí àwọn Yorùbá fẹ́ leléyìí. So ọ̀rọ̀ yẹn wá pín sí yes or no. Yes, òótọ́ a fẹ́ kán darapọ̀ láti ṣe nǹkan báyìí, àbí a fẹ́ kán darapọ̀ láti ṣe nǹkan báyìí, pé ká ṣe máa ṣe bá ṣe ń lọ ni. So yes yẹn túmọ̀ sí pé lẹ́yìn pé ká kàn ká ṣe ara n tó so mọ́ di referendum yẹn ni pé irú tí mo sọ lẹ́ẹ̀kan yẹn, pé a máa yan lórí ọ̀rọ̀ ta ló máa ṣe olórí Nàìjíríà bí ó ṣe kólúkálùkù yan tiẹ̀. Èyí tó tún jẹ mọ́ ni pé irú system ìjọba wo làwa gan fẹ́ láàrin ara wa. Mo ti sọ rí tí mo ní parliamentary system. Àwa la máa ní agbára lórí gbogbo ohun àlùmọ́ọ́nì àti ohun ilẹ̀ wa, tó jẹ́ pé a máa san tax fún federal government. Ó yẹ kí n mọ Yorùbá tax kẹ. Kí lẹ ti pè? Owó orí. Mo mọ̀ pé ó yẹ kí n mọ̀ pé a máa san owó orí fún ìjọba àpapọ̀ kan máa ṣe nǹkan tán bá fẹ́ ṣe lọ́dọ̀ tiwọn. A máa ní ọlọ́pàá tiwa, gbogbo ọ̀rọ̀ security tó ń sọ yìí, ọ̀rọ̀ EndSARS àti gbogbo ẹ̀, àwa la máa ṣe yẹn fúnra wa. A dẹ̀ mọrú èèyàn tá a jẹ́, a mọrú ìṣẹ̀dálẹ̀ wa, a mọrú bá ṣe ń ṣe kinní pẹ̀lú ra wa, a máa mọra wa. Then lórí gbogbo ẹ̀, a tún máa ní gbogbo ọ̀rọ̀ ilé ẹjọ́ àti gbogbo ẹ̀, àwa náà la máa jókòó lé lórí la máa dá gbogbo ẹ̀ ládẹ̀ láwọn agbẹjọ́rò tó sùn lọ dáadáa tán. In fact, ilẹ̀ Yorùbá ló kọ́kọ́ gbé the first agbẹjọ́rò dìde Nàìjíríà nígbà yẹn. So a ti ní gbogbo kìíní, so gbogbo yẹn wà ń bẹ̀. So lẹ́yìn tó wá tún so mọ́ ni pé láti má fa ìkùnsínú láàrin àwọn tó kù, tí a bá ti sọ pé nǹkan tá a fẹ́ nìyẹn, àwọn ìjọba mẹ́fẹ̀ẹ̀fà yẹn wọ́n wá gbé commission kan jáde tá a pè ní constitutional commission. Constitutional commission yẹn ló máa wá represent gbogbo ilẹ̀ Yorùbá, tó máa negotiate pẹ̀lú àwọn tó kù, bó jẹ́ àwọn Ìgbò ni o, bó jẹ́ Tiv ni o, bó jẹ́ Ìjọ ni o, bó jẹ́ Fúlàní ni o, wọ́n máa wá negotiate pé n táwọn Yorùbá láwọn fẹ́ rèé o, òfin dẹ̀ ti wà ń di ẹ̀ o, so báwo la ṣe máa ṣe gbogbo tó wà nílẹ̀, báwo la ṣe máa pín tá a ní, àti gbèsè Nàìjíríà àti owó Nàìjíríà, ìwọ ló jẹ́ tiwa, ìwọ ni ò jẹ́ tiwa. Àwọn yẹn náà máa ṣe gbogbo yẹn lọ bẹ́ẹ̀ yẹn. Bọ̀ gbogbo ẹ̀ wá dúró lórí ká kọ́kọ́ sọ pé yes lórí referendum yẹn, pé okay o, a gbà
wípé kí gbogbo ìjọba yẹn kan dáwọ́ pọ̀ kan fọwọ́ sí òfin láti dìbò yẹn. Wọ́n á wá ṣe ìbò yẹn torí gbogbo wọn náà ní electoral commission tán lè ṣe ìbò yẹn. Wọ́n á wá ṣe ìbò yẹn. Tán bá wá ṣe ìbò yẹn tán kà tá gbọ́kàn lọ́lọ́run wípé Ọlọ́run á jẹ́ ká yọrí sí rere nú ẹ̀. Àwa bẹ̀rẹ̀ gbogbo process tó kù yẹn. Ẹ ṣeun gan. Káwa máa bá ibi tí ìbéèrè wa tún pín sí kí n tó sọ ìbéèrè tí ó kàn. Àwọn èèyàn wa wọ́n ní kí a kí yín o, àwọn tí wọ́n ń wò wá láti ilé. Ẹ ṣé o. Wọ́n lè kú iṣẹ́ takuntakun o. Ẹ ṣé o, ẹ dúpẹ́ pé ẹ̀ ń wò wá, a dẹ̀ dúpẹ́ pé ọ̀rọ̀ wa ó ń wọ etí. A rí wípé àwọn pẹ̀lú ohun tí ó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti àwọn orí ẹgbẹ́ tí ó wà ní orí ìkànnì èyí tí àwọn ọ̀dọ́ wa youth tí wọ́n ń dá sílẹ̀, a rí pé púpọ̀ nínú wọn ni wọ́n ti ń bára wọn sọ̀rọ̀ nípa bí àwọn náà ṣe lè kópa nípa tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní àpapọ̀. Ọ̀nà wo lẹ ti gbé kalẹ̀ láti lè nípa kíni ti referendum tẹ́ ń sọ yìí? Ọ̀nà wo lẹ gbé kalẹ̀ tí ó fi jẹ́ wípé tẹ́ ń sọ ó máa lè dé ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́? Ṣé mọ̀ pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ báyìí, ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ni wọ́n á fẹ́ pọ̀ jù lára tí wọ́n bá níbò yá lọ́la, tó jẹ́ pé àwọn ni wọ́n á fẹ́ pọ̀ jù lára àwọn tí wọ́n ó dìbò. Tó sì jẹ́ pé fún irú èyí tí ẹ̀yin náà sọ yìí, àwọn tí ó yẹ kí àwọn náà kópa ni. Ọ̀nà wo ni ẹ fẹ́ gbà láti gbé àwọn àlàyé tẹ́ ń ṣe yìí àbí àwọn tí ó ń jẹ Yorùbá Referendum Committee lọ́kàn tí ẹ fi máa lè gbé dé ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ ní ọ̀nà tí ó fi yé wọn tí wọ́n ó fi lè gbà? Ẹ ṣé. Oríṣiríṣi ọ̀nà ni. Lákọ̀ọ́kọ́, ṣe mọ̀ pé oríṣiríṣi ẹgbẹ́ ló wà tí wọ́n dẹ̀ ní àwọn ọ̀dọ́ nínú wọn. So a ti kàn sí àwọn ẹgbẹ́ yẹn tó jẹ́ pé àwọn tó jẹ́ olórí ọ̀dọ́ wọn, gbogbo nǹkan tá à ń ṣe ni wọ́n ń rí, tá a dẹ̀ sọ pé kán máa bá àwọn ọmọ ẹgbẹ́ wọn sọ̀rọ̀. So kò sí nǹkan kan tá a kọ jáde àbí tá a la fẹ́ ṣe tí a kì í gbé sọ́dọ̀ wọn ní àwọn tó wà nínú ẹgbẹ́ là ń sọ yìí o, wípé wọ́n wà nínú ẹgbẹ́ yẹn, à á sẹ́ndẹ̀ sí wọn wípé ẹ wá o, nǹkan báyìí la sọ o, nǹkan báyìí la fẹ́ ṣe o, nǹkan báyìí la ń rò. Gbogbo documents tá a ní à ń fi ránṣẹ́ sí wọn. Ìyẹn lákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, fún gbogbogbò, àtẹni tó wà nínú ẹgbẹ́ o, àtẹni tí ò sí nínú ẹgbẹ́ o, kò sí nǹkan kan tá à ń gbé jáde tó wà ní kọ̀ọ̀rọ̀. Gbogbo ẹ̀ ló wà lórí ìwé, ló wà lórí ayélujára wọn, ló wà lórí íńtánẹ́ẹ̀tì. Bó jẹ́ email ni o, àwọn tá a bá ní email addresses wọn dání o, à send ẹ̀ sí wọn. Àwọn tó bá dẹ̀ jẹ́ pé wọ́n kàn lọ sórí íńtánẹ́ẹ̀tì, kán kàn wo kí la kọ jáde, á wà ńbẹ̀ fún wọn láti gbé jáde. Irú eléyìí tá à ń ṣe yìí náà, ara ẹ̀ ni wípé bẹ́ẹ̀ ṣe wà ní àwọn tó ń wò yín tó ń ṣe gbogbo ẹ̀, àwọn náà tán bá rí, wọ́n á máa pàṣẹ wọn sí àwọn èèyàn wọn ní kinní. A lérò pé báwọn náà ṣe ń rí, táwọn náà bá dẹ̀ tún ní ìbéèrè tán bá fẹ́ béèrè, wọ́n lè kàn sí wa either by email yorubaref@gmail.com or kàn kàn sí wa through yín. Yes. Kàn get in touch pẹ̀lú wa through yín. Tán bá get in touch pẹ̀lú media group yín, ẹ̀yin á pàṣẹ sí wa wípé nǹkan tẹ́ rí leléyìí o, nǹkan báyìí o, a mọ̀ bá ṣe lè dá wọn lóhùn lórí ẹ̀. So kì í ṣe then a dẹ̀ tún ní, a sì ní àwọn ọ̀nà míì tá a máa gbé gbà tá a fi máa kàn sí àwọn èèyàn. Mi kàn ní lè sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ nísìnyí torí tá a sì ń dábàá lórí ẹ̀ ni. So n tán pè ní mass mobilization, gbogbo yẹn náà wà nílẹ̀. Mass yẹn náà kò tẹ youth náà ló máa pọ̀ jù nínú wọn, but gbogbo ọ̀nà yẹn wà nílẹ̀ láti lè kàn sí wọn.
so à ń ṣe yẹn dáadáa. n tó ọ̀rọ̀ kan tí màá gbé jáde ń bẹ̀ ni pé ibi tó ti ṣe pàtàkì fáwọn youth ni pé ṣe mọ̀ pé wọ́n ní ẹni tó bá gbàgbé orísun ẹ̀, odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa gbẹ, ó máa gbẹ. Ó máa ń ṣèyàn láàánú gbà míì tá a bá ń bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀, àwọn tá a máa ń bá sọ̀rọ̀ ní ọ̀kan òjọ̀kan àbí lórí kinní, tẹ́ bá sọ nǹkan míì fún wọn ṣe ló máa ń dàbẹ́ ní pé ìtàn leléyìí kò lè rí bẹ́ẹ̀. Òótọ́ dẹ̀ ni, kò sí ìlú kankan láyé yìí tó ń fìtàn ẹ̀ ṣeré. Ara wàhálà táwọn ológun dé bá nìyí tán kó lè ìgbà yẹn history tá tiẹ̀ ń kọ́ ní school nígbà yẹn kì í ṣe history tó pé wa o, bọ̀ wọ́n tiẹ̀ tún wá cancel yẹn gan wípé kán má tiẹ̀ kọ́ mọ́. Báwo lèèyàn ṣe máa wà láyé tẹ́ máa ní kó má mọ ìtàn ẹ̀? Olúwa ẹ̀ ti dòkú nìyẹn. So gbogbo yẹn ara tí màá rọ àwọn ọ̀dọ́ wa láti mọ̀ nìyẹn pé gbogbo nǹkan a lè jókòó sídìí íńtánẹ́ẹ̀tì báyìí, ayélujára wọn ká máa ṣẹ̀mọ̀ pé tẹ́ bá ní ìmọ̀ nípa ibi bẹ́yìn ṣe jẹ́ ní wádìí ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni. Ọ̀tọ̀ ní nǹkan tẹ́ máa wádìí. Ẹlòmíì lè jókòó sórí íńtánẹ́ẹ̀tì kó máa wádìí nípa Amẹ́ríkà for the next 2 hours. Kó má tẹ̀ béèrè pé Yorùbá yìí kí ni ìtàn wọn, nítorí gbogbo ohun tó wà lórí ẹ̀ kì í ṣe nípa Yorùbá. Ó ti gbàgbé nípa ẹ̀ kó rò pé kò jámọ́ nǹkan kan. So ohun tó bá wà nínú èèyàn, àwọn tó dẹ̀ dá àwọn olóyìnbó náà sọ pé íńtánẹ́ẹ̀tì àbí kọ̀ǹpútà garbage in garbage out ni. Nǹkan tó bá gbé sínú ẹ̀ náà ló máa gbé jáde fún ẹ. Tó o bá fi ọ̀rọ̀ Yorùbá sórí íńtánẹ́ẹ̀tì kò ní gbé Yorùbá jáde fún ẹ. Ọ̀rọ̀ tó bá fi ohun tó dẹ̀ máa gbé sínú ẹ̀ ó máa wá láti ọkàn ẹ ni, kì í ṣe pé ó máa jábọ́ látọ̀run. Ó máa wá látọkàn, ó máa wá láti ìmọ̀ ẹ, ó máa wá láti èrò ẹ wípé o fẹ́ mọ̀ nípa kinní yìí. Tó bá wá gbé sórí íńtánẹ́ẹ̀tì á wá gbé jáde fún ẹ ní information tó bá wà níbẹ̀. Tó bá wá kà á tán wàá wá tún ṣẹ̀ṣẹ̀ ronú tiẹ̀ pé okay o báyìí ni. But táwọn èèyàn téèyàn bá rò yẹn tó kàn rò pé ṣebí èèyàn ní gbogbo wa, èèyàn ní gbogbo wa, ṣùgbọ́n àwọn kan tó ń sọ pé àwọn ju èèyàn lọ. Bẹ́ẹ̀ ni o. Àwa èèyàn dúdú la dẹ̀ ń forí fá gbogbo ẹ̀ jù láyé yìí. Kí ló dẹ̀ fà á? Nítorí pé ìtàn àtèdè àti gbogbo ẹ̀ wọ́n ti kọ́kọ́ yọ kúrò láàrin wa, wọ́n ti sọ wá di nǹkan mi. So wọ́n lè kàn sí wa through media kìíní, through email yorubaref. It's a very simple email, yorubaref@gmail.com. So àwọn náà dẹ̀ lè kọ kinní tí kàn sí wa, àwọn náà lè kọ article sínú pépà kan kọ kinní kan dẹ̀ address issue yẹn directly. Èyí tá a bá lè dáhùn sí á dáhùn sí. yorubaref@gmail.com. Yes. Òun náà ni mo ti bá wọn kọ sí orí kinní kọ́mẹ̀ntì ọ̀dọ̀ wa kí àwọn èèyàn lè rí. Ẹ ṣeun, ẹ káàbọ̀. Lára àwọn tí bá sọ̀rọ̀, bóyá àwọn tí wọ́n jẹ́ àgbà ni o àbí àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́, a ti rí àwọn kọ̀ọ̀kan tí wọ́n sọ pé ètò ẹ̀ ń sọ yìí o àwọn ò gbà o. Ǹjẹ́ a ti rí irú àwọn èèyàn bẹ́ẹ̀? Wọ́n wà dáadáa tí wọ́n ní àwọn kan sọ pé àwọn ò tẹ̀ kí ń ṣe Yorùbá, wípé Nigerians làwọn. Àwọn kan sọ pé àwa tá à ń sọ Yorùbá yẹn pé a fẹ́ dá lúrú ni. Àwọn kan sọ pé ẹnu Yorùbá ò kò, so ohun tá a fẹ́ ṣe ò lè ṣeé ṣe. Àwọn kan sọ pé nǹkan tá a máa jẹ ń bẹ̀ là ń wá. Àwọn kan tún lè sọ pé àwọn kan náà rán wa ńṣẹ́, politician kan ló wà lẹ́yìn ẹ̀, ìgbàṣegbàwò, so oríṣiríṣi là ń gbọ́. Lágbára Ọlọ́run tẹ̀ fún bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn, Ọlọ́run fún wa ní ìmọ̀ àtòyé àti làákàyè
kò sí ọ̀rọ̀ tó ń gbé kalẹ̀ tí ò lè sí kì dẹ̀ ń ṣe pé sí èébú bẹ́ẹ̀ni èsì ọ̀rọ̀ gidi ni pé nǹkan tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ ìdí tí ò dẹ̀ ṣe rí bẹ́ẹ̀ lélẹ̀ so ibi tí ọ̀rọ̀ àti torí téèyàn bá mọ ìtàn tó tún wá yí mọ́ ti nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó bá combine méjèèjì papọ̀ ó máa fún olúwa ẹ̀ ní ìmọ̀ tó gbòòrò sí ni and àwa Yorùbá ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé Ifẹ̀ so kì í ṣe pé ọgbọ́n yẹn ò sí lọ́dọ̀ ẹnìkan bẹ́ẹ̀ni but the patience àti ability láti lè sọ pé okay mo fẹ́ mọ ìdí tí kinní ṣe rí báyìí ibi tí ọ̀rọ̀ ìfinúkonú ṣe máa wá nìyẹn tó máa di pé ìbéèrè tán bá béèrè kì í ṣe pé béèrè ẹlòmíì lè béèrè pé láti fi dismiss nǹkan tá à ń ṣe kò yẹn ò ṣe kò sí problem náà yẹn but the thing is kò sí béèrè tó wá sáyé tí ò ní ní ìdánilẹ́kọ̀ọ́ àbí ọgbọ́n kan nínú ẹ̀ nígbà tá a bá fi answer tá a bá fèsì dá lóhùn so oríṣiríṣi ìbéèrè oríṣiríṣi ọ̀rọ̀ ló ti wáyé bẹ́ẹ̀ ni. ẹ ṣeun ká wá tún wá padà sí orí ọ̀rọ̀ gómìnà Fáyẹmí nítorí pé mo rí pé bóyá bí ìwé ìdáhùn bóyá bí méjì àbí mẹ́ta ó ní Yorùbá Referendum Committee ni wọ́n ti kọ nípa ìgbésẹ̀ àti àwọn ohun tí gómìnà Fáyẹmí sọ nípa ọ̀rọ̀ Yorùbá àti ọ̀nà tí wọ́n lè gbà táwọn wò táwọn lè gbà ní ọ̀nà tí ó fi gbà yé wa ìyẹn àwa gbogbo àwa tí à ń wò wá tó láwa náà ń wò wá ayé gbogbo wa ní àwọn tí ẹ fàyọ nínú àwọn ìgbésẹ̀ èyí tí gómìnà Fáyẹmí gbé tí ẹ sì ń wòye pé ìgbésẹ̀ yẹn ó yẹ kó ìgbésẹ̀ tó yẹ kí a máa gbé sí yìí ó yẹ kó jẹ́ àwọn ìgbésẹ̀ tó jẹ́ pé ó yẹ kó lè mú àṣeyọrí àti ìdẹ̀ra bá ọmọ Yorùbá tí ẹ̀yin sì ń wò pé ìgbésẹ̀ tí gómìnà ń gbé yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ìnira ló tún máa mú bá ọmọ Yorùbá ṣe máa bá wa ṣàlàyé àwọn ẹgbẹ́. ẹ ṣé gómìnà Fáyẹmí ó lọ ka ìwé kan ó sọ̀rọ̀ ó address àwọn kan ní ibi tó ń pè ní Àríwá House ní Kaduna ní North ní Kaduna wọ́n láwọn ń ṣe ayẹyẹ fún 50 ọdún tí Sardauna Ahmadu Bello tó kú so ó sọ̀rọ̀ gan-an bẹ́ẹ̀ kó tó dìgbà yẹn ó ti kọ́kọ́ sọ̀rọ̀ kan tó jẹ mọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn so táwa fàyọ ń bẹ̀ ní pé inú gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn ó wà níta gbangba gbogbo èèyàn ló kà èsì táwa náà dẹ̀ fún ó wà níta gbangba so nǹkan tí mo fẹ́ sọ yìí kì í ṣe pé nǹkan tá à ti sọ tẹ́lẹ̀ rí so kò dẹ̀ ń ṣe nǹkan kọ̀rọ̀ Fáyẹmí ò sọ̀rọ̀ Yorùbá nígbà tó ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn ìtò kan kọ́ ni ọ̀rọ̀ Yorùbá ìtò kan ni ọ̀rọ̀ Nàìjíríà ó dẹ̀ sọ níbẹ̀ pé bí Nàìjíríà ṣe lè wà ó náà sọ̀rọ̀ referendum gbà kan ó ti kọ́kọ́ béèrè ìbéèrè kan tẹ́lẹ̀ ó ní ta ló láṣẹ láti sọ̀rọ̀ fún Yorùbá ó ti béèrè yẹn tẹ́lẹ̀ pé ta ló fún anybody láṣẹ láti sọ̀rọ̀ fún Yorùbá àwa wá dá lóhùn a sọ pé ibi tí Yorùbá ti máa ní àṣẹ tiwọn ni kí a ṣe referendum yẹn kì í ṣe pé nìkan ló máa fún wa láṣẹ ẹ ṣe referendum yìí ní tó bá ti díẹ̀ jáde ibẹ̀ ni ọ̀rọ̀ Yorùbá wà èsì tá a fún nígbà yẹn nìyẹn ṣùgbọ́n nígbà tó wá dé Kaduna ó tún wá lọ ó tún sọ ó sọ̀rọ̀ yẹn ó tún wá sọ pé Ahmadu Bello ó fẹ́ kí ìlọsíwájú wà fún gbogbo ẹ̀dá ó fẹ́ kí kinní kan ó fẹ́ kí inú dídùn àti ìdàgbàsókè wà fún gbogbo èèyàn a ní kò rí bẹ́ẹ̀
nítorí pé ní ọ̀dọ̀ àwa Yorùbá gan àwọn Yorùbá ní Kwara tó wà ní Kwara àti Kogi nìsín Ìlọrin Ìgbómìnà Ọ̀kàbà gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ní 1957 wọ́n sọ pé káwọn ṣe referendum bóyá kan darapọ̀ mọ́ àwa Yorùbá tó kù ní ilẹ̀ Yorùbá àbí káwọn má darapọ̀ mọ́ wa Amadu Bello gbẹ́sẹ̀ lé ó ní kò ṣeé ṣe ẹni tó ń gbẹ́sẹ̀ lé àwọn èèyàn pé kó má darapọ̀ mọ́ àwọn èèyàn kò lè fẹ́ èèyàn dúró fún dúdú ẹnì kankan at least àwọn tó gbẹ́sẹ̀ lé kìíní ó lè ní inú dídùn fún àwọn èèyàn tiẹ̀ o bọ̀ kò ní fáwa. Ìgbà táwọn middle belt àwọn tiv tán wà ní Benue nísìn mostly tiv tán wà ní Benue àti some parts of Plateau nísìn táwọn náà láwọn fẹ́ region tí wọ́n gbà yẹn táwọn òyìnbó gan fọwọ́ sí ipò ó yẹ kán create region wọn Amadu Bello gbẹ́sẹ̀ lé ipò wọn ò lè ní èwo tẹ̀ títorí ẹ̀ náà tún ṣe lọ create ọlọ́pàá tó ń pè ní kill and go láti fi dojú wọn bolẹ̀ nígbà yẹn ẹni tó ṣe yẹn ò lè fẹ́ ìlọsíwájú àti inú dúdú àwọn èèyàn. Nọ́mbà ìgbà tó di ọ̀rọ̀ ní bọ́n ṣe fẹ́ ṣe action group àti Western region àti gbogbo ẹ̀ a mọ bọ́n ṣe pàdé pọ̀ pẹ̀lú Azikiwe tán fẹ́ dojú ìjọba àwọn Awólọ́wọ̀ bolẹ̀ ní kínní ìyẹn wà ń bẹ̀. So gbogbo yẹn làwa fi ń sọ fún Káyọ̀dé Fáyẹmí pé ó ṣe ọ̀rọ̀ sọ o kì í ṣe ọ̀rọ̀ ibú leléyìí o but nǹkan tó sọ ó lè jẹ́ pé tìtorí pé ó wà láàrin wọn ó ń sọ àsọdùn fún wọn but ó lè sọ àsọdùn fún wọn but ìbànújẹ́ ló jẹ́ fáwa kò dẹ̀ sí tó stop ẹ̀ láti má lè sòótọ́ ọ̀rọ̀ the worst tó máa ṣẹlẹ̀ ní pé kò sọ pé o lè wá deliver irú pépà bẹ́ẹ̀ yẹn kó jókòó sí Èkìtì tó wà kàn dẹ̀ pé ẹlòmíì ìyẹn bẹ́ẹ̀ yẹn then ó tún wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kinní kan dẹ̀ wà táwọn tó máa ń ṣèjọba Nàìjíríà máa ń ṣe mo máa lo ọ̀rọ̀ kan tó máa dàbẹ́ ní pé mo fi bú wọn ni but kì í ṣe èébú òótọ́ ọ̀rọ̀ ni wọ́n máa ń hùwà bẹ́ẹ̀ ni pé wọn ò ní ọgbọ́n tiwọn lórí wọ́n á kàn mú ọ̀rọ̀ kan láti Amẹ́ríkà àbí láti Europe wọ́n á kàn gbé wá sí Nàìjíríà pé bó ṣe yẹ kó rí nìyẹn wọn ò ní wo kí ló fà á tí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn níbi tán ti sọ ṣé ìdí yẹn bá ìdí tiwa mu àbí kò bá mu so expression kan wà tán máa ń lò especially láti Amẹ́ríkà iná tí mo wá tán máa ń ní Amẹ́ríkà máa ń sọ pé for a more perfect union òun náà wá dé Nàìjíríà ní Kaduna òun náà sọ pé àwọn fẹ́ a more perfect union fún Nàìjíríà kí ni perfect union l'Amẹ́ríkà báwo kí ni ìdí ẹ̀ àwa rí i pé kò tiẹ̀ sínú constitution Amẹ́ríkà gan inú preamble ló wà nǹkan t'Amẹ́ríkà dẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ni pé àwọn states tán create union yẹn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ Amẹ́ríkà ńgbà yẹn ni wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ kì í ṣe àwọn èèyàn nítorí pé àwọn èèyàn tó ń gbé Amẹ́ríkà àwọn Indians àti gbogbo àtàwọn blacks gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìsìn tán ní ọ̀rọ̀ voter suppression àbí kinní kan yẹn torí àwọn èèyàn dúdú tán ti kó lẹ́rú tán fẹ́ kán dìbò náà ṣe bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ electoral college yẹn so nígbà tí wọ́n lè fẹ́ a more perfect union tẹ́ ti sọ pé àwọn èèyàn dúdú ìdá mẹ́ta láàrin márùn-ún ni wá 3/5 of a person ẹni tó kọ perfect union yẹn ó ní ẹrú nínú ilé ẹ̀ kò ká mọ́ èèyàn ẹ̀yin wá dé Nàìjíríà ẹ̀ wá ní táwọn gbé lẹ̀ yẹn lẹ́yìn wá fẹ́ gbé wá so àwa ń sọ fún Fáyẹmí pé ó ṣe ọ̀rọ̀ sọ́ńbẹ̀ yẹn náà wípé ó ń láti kọ́kọ́ recognize wípé àwọn èèyàn ló nílẹ̀ Bíbélì ní Olúwa ló nílẹ̀ tí wọ́n àtẹ̀kùn rẹ̀ bọ̀ Ọlọ́run dá wa síbẹ̀ bẹ́ẹ̀ni Ọlọ́run ti fi wá síbẹ̀ yẹn so lè sọ pé àdámọ̀ nǹkan kan wípé ilẹ̀ nìkan ló mátà ilẹ̀ nìkan mátà sí àwọn tó dá Amẹ́ríkà lẹ̀ torí pé wọ́n ti parí gbogbo àwọn èèyàn tó ń gbé bẹ̀ àwọn ti débẹ̀ wọ́n ti gba ilẹ̀ yẹn so ilẹ̀ yẹn tí wọ́n ní ọ̀rẹ́ kan pẹ̀lú àwọn tó wà ńbẹ̀ mọ́ tó jẹ́ ọmọ onílẹ̀ àwa sì wà ńlẹ̀ wa lè sọ pé a sí
kò dẹ̀ tọ́ lẹ́nu Yorùbá kankan bó jẹ́ gọ́vnà ni o bó jẹ́ president ni o kó máa sọ pé a sí nítorí a wà. So nǹkan tí ìyẹn bẹ́ẹ̀ yẹn. Then there is another issue tó máa ń pè ní devolution tó popular nísìnyẹn gbà tán bá lọ bọ̀ á ní devolution kò devolution ò lè ràn wá lọ́wọ́ torí ìtumọ̀ ní Scotland lọ́dọ̀ wa ń bí lọ́dọ̀ yìí nísìnyí àwọn náà ti wọ̀ pé devolution ò lè ràn wọ́n lọ́wọ́. bẹ́ẹ̀ So ni kí lorúkọ ẹni tó create Nàìjíríà yẹn náà Lugard ni o McGregor ni o gbogbo wọn ni o Scotland ni gbogbo wọn ti wà náà. So Scotland dẹ̀ sọ pé yes àjọ ṣèdè Gẹ̀ẹ́sì kan náà bọ ilẹ̀ yìí ó ilẹ̀ tiwa ni o a dẹ̀ fẹ́ ní agbára lórí ẹ̀. So ọ̀rọ̀ of course wọ́n ṣe devolution ó gbé wọn débì kan ó tún débì kan ó tún débì kan ó tún débì kan ibi tí mo ti ní ìtàn ọgbọ́n àti làákàyè ti kọ́ mi nìyẹn pé tá a bá wù bẹ́ẹ̀ yẹn pé pẹ̀lú gbogbo eléyìí àwọn Scott ṣe sọ pé àwọn ṣàfẹ́ lọ́sẹ̀ àwa dẹ̀ wá ń para àwọn náà dẹ̀ wá dá wa lẹ̀ o àwọn náà dá Nàìjíríà lẹ̀ o so kí ló wá ń ṣàwátà àwa náà ní devolution tí devolution mean ni pé ìjọba àpapọ̀ yẹn ti wà ń bẹ̀ ó wá fún ẹ̀yin tó kù ní àwọn àṣẹ kan pé ẹ lè ṣe lé ṣùgbọ́n táwa ń sọ ní pé ìjọba àpapọ̀ tó wà ń bẹ̀ yẹn kì í ṣe ìjọba àpapọ̀ ti wà mú mi gbogbo ọmọ Nàìjíríà mú sọ yìí o so a lè bẹ̀rẹ̀ lórí nǹkan tí ìjọba àpapọ̀ fẹ́ fún wa a máa bẹ̀rẹ̀ lórí nǹkan tá a fẹ́ fún ìjọba àpapọ̀ ni ọmọdé ṣètò lọ́rọ̀ yẹn ní nígbà tó ń ṣe Richard's Constitution ní 1947 ibi tí ọ̀rọ̀ devolution ti kọ́kọ́ wá nìyẹn ibi tán ti kó àwọn ìgbómìnà àwọn Ìlọrin lọ sí north nìyẹn ipe òkè ẹ̀yẹn wà ń bí ẹ̀yẹn so nígbà tí àwọn Awólọ́wọ̀ dé tí gbogbo wọn dé tán bẹ̀rẹ̀ federalism àti independence àti gbogbo ẹ̀ náà wá sọ pé kàn ṣe plebiscite fáwọn Kàbà àti Ìlọrin tí Àmàdù Bello gbẹ́sẹ̀ lé tí mo sọ lẹ́ẹ̀kan yẹn so nǹkan tó wá ń ṣẹlẹ̀ ni pé ẹni tó devolution ibi tí ìparí ẹ̀ dúró sí ni pé ẹni tó fún ẹ ní agbára yẹn ó tún ní agbára láti gbà padà lọ́wọ́ ẹ̀ tó bá ṣe nǹkan tó fẹ́ so ọ̀rọ̀ devolution kan láti ẹ̀ sọ yìí kan sì fi devolution lẹ́nu káti ẹ̀ kọ́kọ́ recognize ara wa as kínní so àwọn yẹn la fi sọ pé nǹkan tí Káyọ̀dé Fáyẹmí lọ sọ ń bẹ̀ yẹn ó kù díẹ̀ káàtó ni èyí tó dẹ̀ tún wá ṣèyàn láàánú jù bẹ́ẹ̀ ni pé Káyọ̀dé Fáyẹmí gan fúnra rẹ̀ ó máa ń sọ pé ọ̀mọ̀wé lòun ọ̀jọ̀gbọ́n lòun ní iṣẹ́ international war and peace and kinní kan mọ́ so tó bá mọ gbogbo kinní kí ló dé tó ṣe wá lè sọ jáde ibi tọ́rọ̀ wà nìyẹn tó ìgbà bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn tó sọ jáde dandan kọ́ ni kó lọ síbẹ̀ kó lọ sọ fún wọn pé nǹkan tán fẹ́ gbọ́ kò sẹ́ni tó mọ ẹ lórí yẹn pé kó wá sọ nǹkan tán fẹ́ gbọ́ fún wọn ó lè sọ fún wọn gbà tán pè ẹ́ tó bá ti mọ̀ pé kinní yìí ò ṣe báyìí ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda mi o ẹ jẹ́ kẹ́lòmíì wá sọ ìyẹn ìwà ọmọlúwàbí nìyẹn a ti ń parọ́ fúnra wa jù kí tẹ́ ṣe pé ọ̀rọ̀ Yorùbá nìkan even lórí ọ̀rọ̀ Nàìjíríà a ti ń parọ́ fúnra wa jù débi tó jẹ́ pé irọ́ tá à ń pa yẹn ti wá fẹ́ di òótọ́ so inú irọ́ yẹn làwa ń gbé táwa ń da gbogbo ẹ̀bùn mọ́ra wọn ibi tí ó fi dàbẹ̀ ní pé kò sí ìyọdún bẹ́ẹ̀ nìyẹn so nǹkan tó tì wá ta fi ní àní jẹ́ kí Káyọ̀dé Fáyẹmí mú eléyìí jẹ o à ń láti sọ̀rọ̀ síta ní tá a ṣe kọ kíní tá a kọ jáde nìyẹn ó sì pọ̀ jù yẹn lọ mú kan ó dà bẹ́ẹ̀ ìkọ̀ọ̀kan náà ló yẹ ká máa fàyọ kó lè yé wa dáadáa ní orí àwọn ìgbésẹ̀ tí Yorùbá Referendum Committee wa ń gbé àwọn àmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ló wà tí wọ́n sì ní olórí àmọ́ pé tí n bá sọ pé àmọ́ ní ìsinyìí mo sọ nípa ọ̀dọ̀ apá àti tèmi báyìí ní ìsìn wípé Yorùbá Referendum náà wọ́n bá wọ́n náwó jáde sí àwọn ẹgbẹ́ míì tó tún jẹ́ ti ọmọ Yorùbá láti ṣàlàyé fún wọn pé irú nǹkan báyìí ò ní àwa ń sọ irú nǹkan báyìí láwa ń sọ
a sì mọ̀ pé àwọn àgbààgbà kọ̀ọ̀kan nínú Yorùbá náà wọ́n wà tí ó jẹ́ pé wọ́n wà lára Yorùbá Referendum Committee tó sì jẹ́ pé wọ́n tún jẹ́ agbátẹrù àwọn ẹgbẹ́ míì. Ní tẹ́ bá ní kẹ́ wò báwo ni ẹ ṣe lè fẹ́ sọ ìṣiṣẹ́ papọ̀ Yorùbá Referendum Committee àti àwọn other groups àbí organization tí wọ́n jẹ́ Yorùbá group or organization. N tí tá a ṣe kàn sí gbogbo wọn náà nìyẹn. Wàhálà kan tó máa ń wà nílẹ̀ Yorùbá ó dẹ̀ mo mẹ́nu bà lẹ́ẹ̀kan nínú nǹkan tí mo ní àwọn ọ̀dọ́ yẹn máa ń sọ tán máa ń ní ẹnu wa ò papọ̀ ẹnu wa ò papọ̀ ẹnu wa ò. Problem Yorùbá kọ́ ni kẹ́nu papọ̀. Problem tá a ní ni pé ọ̀nà wo la fẹ́ gbà ṣe àṣeyọrí nǹkan tá à ń ṣe. So nǹkan tá a wá gbélẹ̀ fún gbogbo àwọn tá à ń bá sọ̀rọ̀ àtàgbà àtọmọdé àti gbogbo wọn ni pé gbogbo wa mọ̀ pé problem wà nílẹ̀. Àwa dẹ̀ sọ pé ẹ jẹ́ ká ṣe referendum yìí láti yọra wa kúrò nínú problem yẹn. So nǹkan táwa wá ń sọ ni pé n ta fẹ́ látọ̀dọ̀ wọn nìkan ti darapọ̀ mọ́ ọ̀rọ̀ referendum yẹn. Nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ wọn àbí láàrin ẹgbẹ́ wọn àtẹgbẹ́ míì ìyẹn ò kàn wá. Ẹgbẹ́ lè jà kán túká kán tún regroup kán ṣe bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn. Ìyẹn kọ́ ni ìyẹn ò ń ṣe nǹkan tó ṣàjèjì. Ṣùgbọ́n tá a bá ti sọ pé a fẹ́ ṣe àṣeyọrí inú kinní yìí a dẹ̀ fẹ́ yọra wa o, ẹ jẹ́ ká sowọ́pọ̀ lórí eléyìí. Tá a bá sowọ́pọ̀ lórí eléyìí tá a bá ṣe olúkálùkù sì lè máa ṣe nǹkan tó fẹ́ ṣe. Eléyìí ò dẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ sí pé a fẹ́ dẹ́gbẹ́ kan lẹ̀ láti lè ṣe báyìí torí àti máa ṣe yẹn àti tún bring gbogbo problem tó wà nínú ẹgbẹ́ tán ti wà tẹ́lẹ̀ wọ́n á tún gbé wá síbẹ̀ nìyẹn. So ẹ fìyẹn lẹ̀ eléyìí tá a bá dẹ̀ dì mú á ṣòro láti túká nítorí pé focus ẹ̀ wà singular focus ẹ̀ ibi tó ń lọ ibi tó kọjú sí kì í ṣe nǹkan lè gé sí méjì. Ẹni tó bá fẹ́ dàrú àbẹ tó bá fẹ́ bàjẹ́ nǹkan tó lè sọ ni pé òun ò lọ mọ́ but kò ní sọ pé ọ̀nà yẹn ò ṣe é lọ. Tó bá dẹ̀ ti lóun ò lọ mọ́ á dẹ̀ sọ pé ó ṣe o ó dàbọ̀ máa bá tiẹ̀ lọ. Kò lè so tí n táwa ń sọ fún wọn nìyẹn pé ọ̀nà rèé láti yọ Yorùbá kúrò lóko ẹrú Nàìjíríà. Ẹ jẹ́ kólúkálùkù sowọ́pọ̀ mọ́ ọ̀nà yẹn. Ẹni tó bá jẹ́ tá bá ní òkè ìwọ lọ ṣaṣojú wa ń bí báyìí o lọ ṣe aṣojú fún wa ń bí báyìí o lọ sọ̀rọ̀ fún wa ń bí báyìí o tó bá débẹ̀ tí ò bá sọ̀rọ̀ nípa ìlànà yẹn tó jẹ́ pọ́tọ̀ ní nǹkan tó ń sọ ṣe mọ̀ pé kò sí jà ń bẹ̀ kò sí pé bóyá ẹnìkan fẹ́ gbapò lọ́wọ́ ẹ̀ àbí ẹnìkan ń bẹ́ nìkan jà níta kan máa sọ fún ni pé o ti ṣe ọ̀rọ̀ sọ ibi ọ̀tọ̀ ní nǹkan tó tá a rán ọ̀tọ̀ ní tó lọ sọ ìyẹn clear. So tí gbogbo àwọn ẹgbẹ́ àti ojúlùmọ̀ àti individuals pé òkè gbogbo wa ti fọwọ́ sí kinní pé bó ṣe máa lọ relé yìí kò sí tó máa dá dúró. So nǹkan tí tá à ń tiraka láti ṣe nìyí pé kí àwọn èèyàn fọwọ́ sí. Even nígbà tá a sọ pé gọ́vnà Káyọ̀dé Fáyẹmí lọ sọ ohun tó sọ tá a sọ fún yẹn nígbà tá a máa parí ẹ̀ nǹkan tá a sọ náà ni ìwọ ni gọ́vnà Èkìtì state fọwọ́ sí kinní yìí. So kì í ṣe ọ̀rọ̀ ọjà lélẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ kinní bọ̀ tí pé níta kan sọ ní pé ẹ wá nínú gbogbo tó ti wà nílẹ̀ nísìnyí àwọn ọ̀nà wo ló wà nílẹ̀ mo fẹ́ di president àti mọ̀ pé kò sọ́nà ńbẹ̀ kì í ṣe pé kò lè di president o but fún ọ̀rọ̀ ìdàgbàsókè wa àti gbogbo ẹ̀ là ń sọ yìí o ìyẹn kò sọ́nà ńbẹ̀. Ok ẹ jẹ́ ká parapọ̀ mọ́ àwọn Ìgbò àbí àwọn kinní kan ká lè choose the same thing náà ni tẹ́ bá parapọ̀ mọ́ wọn kò ṣe bí láti di president náà ni. So nǹkan tá à ń sọ ni pé ẹ jẹ́ kólúkálùkù lọ ṣe referendum yẹn nílé ìyẹn nìkan ní ọ̀nà tá lè gbà yọ. Nígbà tí ọ̀nà tá bá ti agree bẹ́ẹ̀ yẹn pé referendum yìí nígbà tí Nàìjíríà àwọn National Assembly wọ́n láwọn fẹ́ ṣe review bọ́n ṣe máa ń ṣe ọdọọdún náà máa ń ṣe review constitution wọn. So nígbà tá àwa sọ pé tiwa leléyìí o tìyín leléyìí
a lè wá tún wá sọ nígbà táwa Yorùbá bá dẹ̀ ti dìbò lórí ẹ̀ National Assembly lè wá láti sọ pé ìsọkúsọ là ń sọ. bẹ́ẹ̀ni. And then kò sí bọ́n ṣe fẹ́ bribe anybody nínú wa láti sọ pé torí tó bá dé point yẹn tí Yorùbá bá ní referendum la fẹ́ ibi tá à ń lọ nílé kán wá gbowó fẹ́ nìkan pé kó lọ lòdì sí ṣe é mọ̀ pé ó bá tiẹ̀ jẹ́ ni ó bá ta rẹ̀ jẹ́ ni pé kò sí pé bóyá kinní kankan bẹ̀rẹ̀ táwọn àwọn Yorùbá ti sọ̀rọ̀ ẹni tó bá dẹ̀ lóhun ò ṣe kò ṣe nìyẹn kó máa bá tiẹ̀ lọ ní ẹjọ́ kankan pẹ̀lú ẹ̀ bọ́tọ̀ ọ̀rọ̀ wa ti wà ńlẹ̀ so láti gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ láti jẹ́ kọ́rọ̀ yẹn jẹ́ kókó yìí tó lè dì wá mú nìyẹn kò dìgbà tí gbogbo wa bá jókòó tá a bá nílé ẹ jẹ́ ká dá ẹgbẹ́ kan lẹ̀ umbrella organization ìgbàṣegbà àwòṣàwò gbogbo ẹ̀ láti ṣe rí tí ò ṣe kinní kankan bọ̀ tí ò ṣiṣẹ́ so ọ̀nà tá a bá dẹ̀ wo ìtàn ibi ìtàn tún ti ṣe kinní nìyẹn nígbà tí gbogbo ẹ̀ dàrú ní 1966 ṣe báwọn ọ̀tá Awólọ́wọ̀ náà gbé jáde tán ní kó wá ṣe leader Yorùbá nígbà tó ogun ń bọ̀ láti north ogun ń bọ̀ láti east wọ́n gbé jáde wọ́n ní kó ṣe leader Yorùbá nígbà yẹn tán fi sọ di leader of Yorùbá nígbà tí wọ́n dẹ̀ jagun tán tí gbogbo ẹ̀ ṣe kinní olúkálùkù tó padà sínú káàmpù ẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sí búra wọn bẹ̀ tá a bá dẹ̀ tún wo June 12 tá à ń sọ yìí náà even though ó bẹ̀rẹ̀ as a Nigerian kinní o but at the end of the day bọ́n ṣe máa ń ṣe wọ́n da gbogbo ẹ̀ lé Yorùbá lórí orí àwa Yorùbá ní gbogbo ẹ̀ end lé lórí but nígbà yẹn náà ipe à ń jà fún June 12 yẹn ló so gbogbo Yorùbá pọ̀ pé June 12 yìí o mandate yìí o June 12 o mandate yìí o June 12 mandate o nígbà tí mandate tán ṣe rábàràbà tán pa Abíọ́lá tán ṣe gbogbo ẹ̀ olúkálùkù tún bọ́ sí ipò tààrẹ so nǹkan tá à ń sọ náà nìyẹn pé nígbà yẹn ẹni tó bá lóun fẹ́ lòdì sí leadership Awólọ́wọ̀ as leader of Yorùbá ó mọ̀ pé gbogbo Yorùbá lòun dojúkọ nìyẹn bóyá Awólọ́wọ̀ jẹ́ lówó àbí ó jẹ́ lówó àkókò jẹ àbí òkòwò jẹ kò má tà mọ́ ńgbà yẹn the same thing nígbà June gbogbo alámọ èèyàn t'Abíọ́lá jẹ́ nígbà tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe bọ̀ nígbà tọ́rọ̀ June 12 ṣẹlẹ̀ everybody pa ìyẹn tì pé irọ́ nígbà eléyìí o olúkálùkù dẹ̀ ṣe tiẹ̀ lọ so ẹni tó bá lóun dojú kò ẹ wo àwọn tó ń yapa ńgbà yẹn tó ní àwọn lọ bá Abacha ṣe níbo gbogbo wọn wà lénìí wọn kò sẹ́ni tó pa wọn kò sẹ́ni tó ṣe nǹkan kan but gbogbo wọn wà bí ẹni tí ò sí náà ni so nǹkan tá à ń sọ nìyẹn wípé irú eléyìí ọ̀nà àbáyọ la pè àbáyọ la pè pé ọ̀nà tá a lè gbé gbà jáde lélẹ̀ so ìyẹn ló máa fa ìsowọ́pọ̀ kò dẹ̀ nídìí pé à ń dá ẹgbẹ́ kankan lẹ̀ à ń ṣe kinní kan à ń ṣe gbá à ń ṣàwò ọ̀nà ti wà ńlẹ̀ àwọn tó dẹ̀ máa ṣe ti wà ńlẹ̀ ẹnu ká panupọ̀ ká kó bò wọ́n ní pé wọ́n láti ṣe nǹkan tá a fẹ́ kàn ṣe. ó dà ẹ ṣeun gan ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ tí a tún sọ nítorí pé ọ̀rọ̀ tá à ń sọ náà ọ̀rọ̀ tó ń tẹ̀síwájú náà ni ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń jẹ lẹ́nu ní gbogbo ọjọ́ ni títí tí Yorùbá tí ó fi bọ́ ní oko ẹrú àwọn míì tí ẹ máa sọ wípé tí a bá tiẹ̀ wá tiẹ̀ gbòmìnira ọ̀ngàn tó wá jẹ́ àwa lára wa nìkan wípé àwọn kan náà tún wà lára wa tí wọ́n tún máa gbìyànjú láti mú ara wa lẹ́rú ìbéèrè ìdáhùn tèmi máa sọ fún wọn náà ni wípé tó bá jẹ́ àwa ara wa a mọ̀ bá ṣe yanjú ọ̀rọ̀ ara wa tí kì í ṣe pé bóyá èèyàn kan ó máa gbé báàgì yóò kọrí sí Àbújá wọ́n wá kó sójà àti ọlọ́pàá kó òun á gbowó á sá lọ wọ́n wá kó ọlọ́pàá àti sójà wọ́n wá kó wọn máa ṣe wá jẹ́ àwa ara wa nígbà tí aṣáàmọ ìbílẹ àmọ ilé bàbá ẹ àmọ ilé màmá ẹ àmọ agboolé wọn oko wọn wípé tó bá sọ pé àwọn ara wa á lè yanjú ọ̀rọ̀ wa yóò ṣeé ṣe ó máa rọrùn láti ṣe ju tí a bá wà ní abẹ́ àwọn tí wọ́n jẹ́ arọ ọ̀hún lọ pẹ̀lú tí Yorùbá Committee náà dẹ̀ sọ náà ni pé àwọn aróòkè ọ̀hún gan tí wọ́n jẹ́ aróòkè ọ̀yà a ní kí àwọn náà mọ̀ ṣe títí wọn náà káwọn náà ṣe tiwọn nǹkan báyìí ni à ń fẹ́ àwọn tó wà ní
apá gúúsù àti ìlà oòrùn àti ìwọ̀ oòrùn káwọn náà ò ṣe títí wọn nǹkan báyìí ó ní à ń fẹ́ ní ọ̀rọ̀ Nàìjíríà ṣùgbọ́n wọ́n ní nǹkan ò kì í ṣe nǹkan ẹni ó tó bí òwe o ẹ̀yin àgbà ẹgbẹ́ nǹkan ò ṣe nǹkan ẹni. màá gba owó ẹ o ẹ sanwó ẹ. wípé a kàn ń gbà àwọn yìí níyànjú ni àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ara wọn ṣùgbọ́n èyí tí ó ṣe mọ́ títí tàwa Yorùbá nítorí pé a lè máa wo àwọn ọmọ wa kí wọn máa jáde níléèwé kí wọn máa rí iṣẹ́ ṣe àwọn tá ló wà níléèwé náà ẹlòmíì bí ọdún 4 ló yẹ kó lò ní léèwé ó ti ń lo ọdún 6 lọ nítorí pé wọ́n ti léèwé lónìí wọ́n ti léèwé lọ́la a sì ń wò pé tí a bá fẹ́ wọ́n á sọ pé ọlá wa ó yẹ kó máa jó àjòrèwájú ni kò yẹ kí ọlá Yorùbá kó máa jó àjòrẹ̀yìn. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wa ẹ rántí pé ọ̀sẹ̀ méjì ó ní àwọn ikọ̀ láti Yorùbá Referendum Committee ni wọ́n máa ń bá wa ṣèpàdé ní orí ìkànnì yìí ní tí mo sọ náà ni pé ní ọ̀sẹ̀ méjì sí wọn ó tún pàdé wa níbí wọ́n ní ó kù oníbọn ró ṣé ìṣe gbówó tí màá san tí ó ti ń lé sí báyìí. Àwọn wọ́n sì sọ pé kì í ṣe àwọn nìkan o wọ́n ní àwọn táwọn wà ń bẹ̀ àwọn pọ̀ nígbà tí ó bá yá àwọn yòókù náà wọn ò mọ̀ yọjú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ lè mọ̀ wípé n tí àwọn àgbà náà sọ ni pé igi kan kò lè dágbó ṣe àwọn nìkan kọ́ àwọn èèyàn yòókù náà wà níbẹ̀. Ẹ ṣeun púpọ̀ alàgbà Fẹ́mi a máa rí yín bá o. ẹ ṣé gan o ẹni tẹ́ gbọ́ wa náà ẹ ṣé o Ọlọ́run á dá gbogbo wa sí o. Àmì àṣẹ o. Ẹ ṣeun.